ẹ káàbọ̀ sórí ìkànnì ṣé fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play ẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì ṣé ní fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mo ní máa play ẹ̀ fún yín àwọn àṣírí pẹ́ẹ́rẹ́ ló wà nínú fídíò yẹn àwọn àṣírí tó wà ń bẹ̀ àtẹ̀yìnbó bá ti lọ wò ẹ máa pẹ́ nǹkan ó ń kọ́ nílùú ìbọn ẹ bẹ́ẹ̀ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ jẹ́ ká wo fídíò yìí. Mo kí gbogbo wa mo kí wa káàárọ̀ ní gbogbo ibikíbi tá a bá wà tá a bá ti ń gbọ́ mi mo kí gbogbo èèyàn ọmọ aládé mo kí gbogbo èèyàn ọmọ olóyè mo kí gbogbo èèyàn ọ̀tọ̀kùnlú ẹ wo kábíyèsí wa tó wà lókè yìí ọba Alaafin Oyo akímọ̀wádé ẹlẹ́wọ̀ ẹ̀dùwà ẹ wo kábíyèsí wa tó wà lápá bíi ọba Ọ̀ọ̀ni Adéyẹyè ọ̀jájá tree ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ ni mo fẹ́ sọ lénìí o despite pé ta bá sọ̀rọ̀ ìfẹ́ náà àwọn òpònú kan sì máa wá bí tó máa fi kọ́mẹ̀ntì tí kò dáa sílẹ̀ ṣe rí gbogbo ẹni tó bá ń ṣe búburú lórí ìtàn Yorùbá Ọlọ́run á tú àṣírí wọn bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo àwọn tó bá ń rí ráìtì ìtàn Ọlọ́run á tú àṣírí wọn má wulẹ̀ fèsì mi ẹ̀kàn ṣàmì ni o ṣe wá rí gbogbo àwọn tó bá fẹ́ wá da ọba pọ̀ mọ́ra wọn tí wọ́n ń ṣe èpè fún ọba kan nítorí ọba kan Ọlọ́run á tú àṣírí wọn ṣe rí mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí èmi kàn máa wá bí láti make peace ni kò sí ọ̀rọ̀ tí gbogbo yín sọ àtòrí àtọ̀run gbogbo yín kò sí ìtò tó gbé sáré ní láti dárúkọ gbogbo àwọn oníkàtìkàtì tó ń sọ̀rọ̀ yẹn kò sí ìtò tó gbé sáré bọ̀ṣẹ́ rí nǹkan tí mi fẹ́ mọ̀ ni pé tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé tẹ́ ẹ bá wà lórí péjì èèyàn tẹ́ ẹ bá fẹ́ kọ́mẹ̀ǹtì tó bá jẹ́ ẹni tó kọ́ nílé eré ẹni tó lọ fún lálàáfíà ẹni tí kò ń ṣe pókàn ìyá owó wá sórí ibi kò ní bọ́ sórí péjì yẹn kó máa búyàn lórí cyber page ẹ lóòótọ́ tá a bá sọ̀rọ̀ a fẹ́ káwọn èèyàn comment but comment with your sense ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà míì náà ò comment pẹ̀lú sense mo wá fi àsìkò yìí mo fi rọ àwọn bàbá wa gbogbo ẹ̀yin kábíyèsí méjèèjì orí tèmi náà orí adé ni ní tó bá wo ní kálukú kó sọ èébú tán bó èmi ò so èmi wá fẹ́ sọ́lá ní ọ̀dọ̀ tèmi o tó dẹ̀ pé tí n bá sọ mi ní láti pèèyàn gbogbo àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri á gbọ́ ẹ ceasefire ó ti tó gẹ́ ẹ jẹ́ àgbárí ilé ìkàlẹ̀ rí ìjà mí ìjà bàbá mi ò ní rìṣà bàbá mi ò wọ adé Aláàfin ẹlẹ́wọ̀ ẹ̀tù 1 wọ́n ní àsìkò yìí tèmi náà dẹ̀ mọ̀ wọ́n lásìkò yìí la nídìí yín o àsìkò yìí gangan ló yẹ kẹ́ dúró bí ọmọ Yorùbá àwọn ò ní kọrin ewì láti fi ṣépè bí gbogbo àwọn ológun dúdú fi ń ṣépè àwọn àjànàkú àwọn awíkàtìkàtì àtàwọn tó ń tọṣẹ àwọn ọlọ́ṣẹ 400 500 ìbá jẹ́ pé èèyàn rí ṣe èèyàn kan máa tọṣẹ online ní 400 500 ọ̀rọ̀ mi pọ̀ o màá kàn fi ilẹ̀ pé ta ni Ọlọ́run ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bú mi mo dẹ̀ mọ̀ pé ńgbà tí ta ni Ọlọ́run yìí wà lẹ́wọ̀n tán mu àmọ́ ìgbà tí a fi jáde pé ẹ fi ta ni Ọlọ́run lẹ̀ ìgbà tó jáde náà a rí kódà ìgbà tí ìyá Sunday Igboho ṣe òkú mo ní pító ẹ̀ lọ́wọ́ bó ṣe fò mọ́ mi níjọ́ tó máa kọ́kọ́ sọ̀rọ̀ èmi ló fi ta yín kí irú ta ni Ọlọ́run yẹn bọ́ ìyẹn ó sì máa lo ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ sẹ́ǹdẹ̀ sí kí irú ta ni Ọlọ́run máa pe ọba tiwa ní bọ̀dá Akíìmù kó máa pe ọwọ́ adé
odidi Aláàfin ó wá ká gbádáwò ó bọ́ sínú igbó kan nu ilé òun sọ̀rọ̀ ta ni Ọlọ́run tó bá mú ẹ lẹ́ẹ̀kejì òní rẹ nígbà ẹlẹ́ o kò sẹ́ni tó máa pa ẹ o bọ̀ tí ọwọ́ bá tẹ̀ ẹ́ lẹ́lẹ́ẹ̀kejì òní rẹ nígbà ẹlẹ́ gbogbo yín ibi ìlà jókòó sí voice record tán gbé ńgbà tá tó sẹ́ǹdì ẹ̀ kàkà táwọn èèyàn sọ̀rọ̀ tó dáa selfish interest tó ní kálukú wa ní òun lè fi tún sọ̀rọ̀ àjànàkú bọ́ta wọ́n gbé contract àsáwọn kan ti set ẹ̀ up ó kó sí páńpẹ́ bí gbogbo yín máa ṣe kó sí páńpẹ́ nìyẹn èmi ò fẹ́ mẹni tó ń fún yín lówó o mi ì fẹ́ mẹni tó ń sponsor yín o mi ì fẹ́ mẹni tó ń jẹ́ àyín ọ̀pọ̀ bọ̀dẹ́ jẹ́ ká ṣe rere àjànàkú tó bá gbọ́dọ̀ mi jẹ́ kí nọ́mbà 6 ẹ pé ó ṣe bẹ̀rẹ̀ ayé ni Awíkoko ó ṣe pé 50 ni tó bá ń bímọ léra wọn nígbà táwọn màmá wa ń bímọ wọn á bímọ 4 nọ́mbà 5 ló máa wà sí èmi tó wáyé pé báwọn ìyá wa ṣe ń bímọ gbà ọdún kan àbọ̀ náà ń bímọ ni ó kéré jù wàá tó àbílẹ̀ 4 mi gbogbo ebú tẹ̀ ń bú yẹn kò so lára mi àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ kò sí òótọ́ ń bẹ̀ èyí kan náà tún bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹni wọ́n ní ìyá mi pé ó ń kiri àgbo dóò náà mo mọ̀ páràbó ni ọmọọba Gbádégẹṣin Bello ní ìyá mi mẹ́fà ló kọ tí bá gbé fọ́tò ìyá mi sẹ́gbẹ́ ìyá ẹ̀ ńgbà tí ìyá mi wà sọ gòdì ẹ̀ máa fọ́ àmọ́ lẹ́ni tí mo wá yìí mo wá bẹ àwọn bàbá wa ni mo dẹ̀ wá bẹ gbogbo àwọn tó ń ṣe ètò mi ò nídìí láti pè yín o ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ti Ọ̀yọ́ tẹ́ ẹ jẹ́ ti Ìbàràpá tẹ́ ẹ jẹ́ ti méjèèje tẹ́ ẹ bá wà ní anywhere ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ sì fàyà ó tó gẹ́ à ń polówó àwọn bàbá wa ká polówó wọn sódà ni including myself èmi gan bára mi wí bọ̀ nǹkan ẹyọ kan ni pé nobody should come to my platform and tell me pé mi ò lè post Aláàfin nobody should come to my platform and tell me pé mi lè pe Aláàfin lólórí ọba ẹ lọ sórí platform Ilé Ifẹ̀ yín náà lè ṣe ní tó bá wò yín ẹ má wá comment kò dáa ẹ jẹ́ kó rí yín pé àgbàlagbà mi àwọn obìnrin mi àbọ́bì wọ́n á máa báyàn sọ̀rọ̀ anybody tó bá comment òṣì lọ́dọ̀ mi ní láti reply ẹ̀sán kó ló máa fẹ́ jẹ́ wẹ̀ torí mi ìwà ẹ you can comment but kì í ṣe pé kó búyàn kí ló tó rí yín òun pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ ń sọ ẹ̀yìn àti àkọ́bí mi àbí last born mi lẹ́gbẹ́ mi àmọ́ àsìkò tẹ́mi wà yìí àsìkò ìjàkọ́ o torí mo rí àánú gbà gan mo dẹ̀ rí oore gbà bọ́ mo fẹ́ kẹ́ ẹ ní lọ́kàn wípé ẹ stop láti máa sọ pé bóyá èmi fẹ́ gba owó kan lọ́wọ́ Aláàfin mo fẹ́ gba oyè kan lọ́wọ́ Aláàfin tí n bá fẹ́ gba oyè máa ti gboyè lọ́wọ́ bàbá Àlàmídé Adéyẹmí di ó ní oyè tí bàbá fún mi náà ní pé ó fi mí ṣe olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ kò sóyè tí mo fẹ́ jẹ tí mi ì rí ẹlẹ́ẹ̀kejì ṣe bólóyè ni mí ní Ọ̀yọ́túnjí bọ́ bagún àfọ̀yọ́túnjí land ni mí dèní ó pa bàbá ọba kò pa bàbá ọba ó fẹ́ gboyè bàbá ọba tẹ́ ẹ pa ń kọ́ gbogbo àwọn kọ́mẹ̀ntì wèrè yẹn là ń rí bọ́ mo bẹ̀yìn kábíyèsí ọba ikú bàbá yèyí aláṣẹ ńlá ní kábíyèsí ẹ dákun kí gbogbo access fire bàbá mi ò ní rìṣà ẹ dákun torí Ọlọ́run kí gbogbo access fire àtọ̀tún àtòsì inú ilé kan náà sí láti jọ ń wá kò wá sí ìtàn tá a wá fẹ́ sọ nílẹ̀ Yorùbá lénìí kò sí ìtàn náà tẹ́ fẹ́ sọ nílẹ̀ Yorùbá lénìí tí ò so mọ́ ìtàn Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀ lẹ́yìn yẹn ẹ̀pin yòókù ogun jẹ Ọ̀yọ́ lóòótọ́ Ọ̀yọ́ ló pọ̀ jù ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní kálukú bá bẹ̀rẹ̀ sí ní tú oríkì wọn wọn á mú fún yín àìmọye tó ní pé bàbá wọn Ìjẹ̀rù ni wọ́n yàrá wọn tẹ̀dó síbàdàn àwọn ọmọ mo ti rí àwọn ọmọ Ọ̀yọ́ tó yẹ pé Ìjẹ̀bú ni bàbá ẹ̀ bí sí ó wálé ẹ̀kan ni bàbá mi kábíyèsí kú bàbá yèyí bàbá mi ò ní rìṣà lóòótọ́ a lè máa jìjà àgbà bá ṣe ba láyé nìyẹn bọ́ ẹ jẹ́ ká mójútó ilẹ̀ Yorùbá ó ti tó gẹ́ báyìí àsìkò tó yẹ ká mójútó ilẹ̀ Yorùbá pọ̀ ó kàn yà mí lẹ́nu because nígbà táwọn Kwara dín náà ipá àwọn ṣe Yorùbá ogun ló dé yìí sìn ṣọ́ máa fi wọ́n lẹ̀ ni ṣé tógun bá délé ọ̀ṣọ́ máa fi wọ́n lẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì kí tó parí ẹ̀ bàbá mi Olúbàdàn mo bẹ̀ yín náà o ọwọ́ tẹ́ ẹ fẹ́ gbé wá yín ò da bàbá o àsìkò tá a wà yìí àti ìpa náà kan kí ló ṣẹlẹ̀ gangan bàbá Adéyẹmí tẹ́ẹ̀jọ ní pantá bàbá ti lọ gbogbo bẹ̀ ní gbogbo yín náà máa dé ẹjọ́ tó lọ lọ́hùn
anybody tó bá ń bú Olúbàdàn orí ẹ̀ burú o gbogbo ẹnu mo fi sọ ẹni tó bá lanu pàkà tó ń bú Olúbàdàn torí Olúbàdàn sọ ẹ jẹ́ kó sọ̀rọ̀ ọba ni bọ̀ kábíyèsí ẹ má sọ̀rọ̀ tó máa tún dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá àti ìyanjú eléyìí mo bẹ̀yìn ni mo bẹ̀yìn bàbá mi Ládọjà Ọlọ́run ní ba ti ń jẹ́ àsìkò tẹ́yìn wà yìí ẹ̀yin ò ní lórú ọdún táwọn yòókù lọ ẹ máa lù jù bẹ́ẹ̀ lọ láṣẹ Ọlọ́run àbá mi ò jájá ẹ má bínú gbogbo tẹ́ ẹ bá ti rí Aláàfin ẹ má bínú gbogbo tẹ́ ẹ bá ti rí tó wá látọ̀dọ̀ ọmọ yín.